aṣọ́de táfíkì tí gbogbo èèyàn mọ̀ sí MC KoyoKoyo. olóògbé máa ń sí o 50 years lórí ẹ̀pẹ́ táfíkì aṣááde MC KoyoKoyo. Long life and prosperity. Ìgbádùn ọdún kan àlọ́bí ọ́. Ọdún kan kẹ̀, ìgbádùn ìṣẹ́jú kan ni. Táfíkì ìyá ṣáde o. Ọmọ sáde ọmọ sáde ọba bàbá ọba ọba bàbá ọba àjẹjẹ wọ. Èrò yìí kò lè wégele. Wọ́n ní gbogbo ọbẹ̀ tí bá lè kọ̀ sílẹ̀ o. Ó lọ bó ilé ìjẹ́ o, ó ti ṣọ́ọ̀jù yálé lé kọ́ wẹ́rọ̀ ṣe o. Ọlọ́lọ́lùlù ló mọ̀ pọ̀pọ̀ ká. Ẹyin tèmi ti fẹ́ràn kẹ́ máa tó gbà. Mo ti ní bárakú káàkó máa lò lọ àlejò. Gbogbo ọbẹ̀ tí bá lè kọ̀ sí o. Tó lọ bó owó onílé jẹ o, ó ti ṣọ́ọ̀jù yálé lé kọ́ wẹ́rọ̀ ṣe o. Alára dúdú ló mọ̀ Pọ̀pọ̀ ẹyin tèmi ti fẹ́ràn kẹ́ máa tó gbà. Mo ti ní bárakú káàkó máa lò lọ àlejò. Ẹ̀fàánú wá mi rí ẹ ti ìbùkún sọ́dọ̀ mi lọ. Ire gbogbo rí ẹ ti wá sọ́dọ̀ mi yá. Ẹ̀fàánú wá mi rí ẹ ti ìbùkún sọ́dọ̀ mi lọ. Ire gbogbo rí ẹ ti wá sọ́dọ̀ mi yá. Mo dúpẹ́ tí wọ́n rí àánú gbà ọ́. Àwọn dúpẹ́ rí àánú gbà. Torí kò ṣe gbogbo ènìyàn lórí àánú gbà tẹnu wọn. Ó ní mo dúpẹ́ torí àánú gbà. Mo dúpẹ́ torí àánú gbà. Torí kò ṣe gbogbo ènìyàn lórí àánú gbà ọ̀gọ̀ tẹnu wọn. Ajíwọ́lá Pasuma. Aṣọ́de táfíkì tí gbogbo èèyàn mọ̀ sí MC KoyoKoyo. Olóògbé máa ń sí o 50 years lórí ẹ̀pẹ́ táfíkì aṣááde MC KoyoKoyo. Long life and prosperity. Ìgbádùn ọdún kan àlọ́bí ọ́. Ọdún kan kẹ̀, ìgbádùn ìṣẹ́jú kan ni. Táfíkì ìyá ṣáde o. MC KoyoKoyo o. Òun ló ń ṣe birthday àádọ́ta ọdún 50 golden jubilee paso pẹ̀lú album launching bíbọ̀ àwọn ló jẹ́ káàárọ̀ àwọn èèyàn jankan níkàlẹ̀ ọba sójú wa. KoyoKoyo ẹni tó tún wá gbé fún kó bá ń pákéjì ẹ̀ ó tún wá já ní tọ́sán nígboro ṣẹ́bọ̀ ìjìbọ̀ o àwa yìí orí àlàwà o ṣẹ́bọ̀ ìbàṣọ. àwa yìí kí ló kàn rú àwa yìí kí ló kàn rú àwa orí àlàwà kò sí ní ẹgbẹ́ sọ fún wa
wọ́n ti ké tí wa lọ rí àláwà ọlọ́pẹ́ làbákà ó ṣeun ló pa ayé tó ń jẹ́ wá ṣe o owó ọkọ̀ Yétúndé ilé bàbá rí àtàrí o aláṣẹ rí entertainment global banker. Olùgbà ètò jẹ́ wàásù ọ̀gá àtọ́pá iná ti kàn ajá òmíràn èmi. Ọmọ ìyá ayé tó pé. Ọ̀gá ẹ̀mẹ́sì mo ṣe é bá o. Aṣojú tiwa nìyẹn. Ọ̀gá bàbá alájẹ Nurudeen ní Ògùnṣọ́. Ọ̀gá ṣọ́bà Aláàfin ogun àgbàdo ṣètọ́jú ìsámi onígbà pẹ̀lú ààrẹ mọ́tẹ́mí kọ́kọ́ àdé gómìnà àràfà ìwà ìṣèkúnyínkún. Ẹ tó gbé fún pé kó bá wọn pákéjì ẹ̀ rí entertainment ó tún jẹ́ ìtọ́sọ onímọ̀rọ̀jí wá tó bàbá jẹ́ pákéjì fẹ́ǹtì. Gbogbo ìfẹ́ǹtì tẹ́ ẹ bá fẹ́ ṣe tẹ́ ẹ bá ti gbé lérí àlọ́wọ́ Òjímọ́ ẹgbàá kó ti wá successful. Àwa ò ní mórúkọ ọ̀yàn sẹ́nu bí oṣù mẹ́fà kára yóò má mọ̀ ẹ́. Tá a bá ti ń pariwo orúkọ ẹ bá so tí wọn bá ti mọ ẹ ń korogúnlé lábàgàmì àlàbí ò lọ sílé yìí lọ́tọ̀ ṣẹ́wẹ̀ làbàgàmà àsìkò padà wá. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ó ṣe rí entertainment ọ̀gá aṣínúdù orúkọ ọ̀run pòótọ́ ọ̀gá tí wá ọ̀gá tó tún bá ọ̀túnba globus ńlẹ́pì mo ṣe ń. Kọ́yọ́kọ́yọ́ ogún oríire Jímọ́ Lábàsọ́wá ṣé ọmọ tó jẹ́ kí ẹ kú oríire lẹ́yìn Òjímọ́ Lábàsọ́wá dà ìwọ kọ́ lè máa kọ́ ṣe 50 ìwọ kọ́ lẹ́ni àkọ́kọ́ tí a pa 50 ọdún Jímọ́ àwa náà ti ṣe bẹ́ẹ̀ rí bóyá bí ọdún méje sẹ́yìn tó bá di ní Nọ́fẹ̀mbà yìí àgbẹ̀ 57 kúnlẹ̀ lágbàgàmì àlàbí orin lọ́wọ́ ìwọ kọ́ ló máa kọ́kọ́ ṣe 50. Àwọn ohun tí mo fi kí ẹ kú oríire ni pé nígbà tí èmi ṣe 50 ti tèmi ní 10 degree àwọn èèyàn rẹpẹtẹ mo kọ́kọ́ ṣe pre-birthday mo ṣe yẹn lọ́dọ̀ ọ̀ṣunà kan lọ́wọ́ fídíò yẹn láìfù yẹn làbákàbà sí gbogbo ayé ló gbọ́ tí mo ṣe lọ́dọ̀ ọ̀ṣunà ọ̀gá ó kàn ọ̀kan lọ́mọ ọ̀ṣunà ó ṣe ò àríire máa kọ̀ èèyàn bàbá làkúdà ò àríire máa kọ̀ èèyàn alábí akẹ́bà jẹ́ òkàrẹ́ ṣìnà ẹ̀tọ́jú alájà kẹ́mi special mi akórèdé ooo welcome back from Hajj òṣè kẹ́mi special. ìta ṣe nígbà yẹn gbogbo ayé ló gbọ́ gbogbo ayé ló mọ̀ káà tó àgbàdo náà jẹ́ December 12 jíbọ̀ o ní 10 degree o 2017.
mo lè ka yọ honorable Lagos State House of Assembly tó ń bẹ níbẹ̀ lọ́jọ́ yẹn mo lè sọ àwọn èèyàn ńláńláńlá tí wọ́n bẹ níbẹ̀ lọ́jọ́ yẹn Paso àwọn eléré tó ń sọ nígboro làbágàbà sínú fara wọn lẹ̀ pé ọmọ tó dáa ni mí àwọn àṣeré fún mi bàbá wa kẹsẹ ọ̀gá mi my mentor K1 the ultimate ojúṣe àgbọ́lá kún lè bá a sọ lórin àlàbínú kọrin mo jẹ sọ pé ìwọ kọ́ níwọ̀n àkọ́kọ́ ṣe 50 yàrá bí ó bá a sọ wá ìgbà wá sí inú ayé ohun tí wọ́n fi kí ẹ kú oríire ni pé àwọn èèyàn jankan táwa náà rí làbàgàbà sí lọ́jọ́ yẹn jí wá mo ti rójú ẹni kankan wọn níbi ó làbàgàbà sí mo ti rí wọn kalẹ̀ wọn dẹ̀ kí n dédé lọ sí pátí ó lójú pátí tó ti lè rí wọn làbàgàbà sí àgàgà ọ̀kan lọ́wọ́ lẹ́yìn ṣìnà yìí ọ̀kan ó tójọ́ mẹ́ta làbàgà tí mo ti rí sójú tó ti wá pátí mi kẹ́yìn ayé wa kì í ṣe pé kò fẹ́ wá ayé ni ó ṣe o iṣẹ́ ti pọ̀ lọ́wọ́ aláyé ibi ọ̀hún ibẹ̀ eléyìí wọ́n á fa wọ́n á mú wọ́n á wọ́ aláyé ẹ bá a dá sí i à ń pè yín gbogbo bí ní òjẹ́ ó ráyè ó ẹsẹ̀ òun ṣeun ṣiná mo understand aláṣẹ ìpè sísáì kúnlẹ̀ làbàkà tó fi wọ́n bá tiẹ̀ lẹ́nìí ogún oríire KoyoKoyo. Àwọn bíi bígàmù ó jẹ́ ọ̀nàrẹ́bù níná lówó ó kárí ìrìnà lákèéké ọmọ tó bá sá ní owó ìrìnà o kì í dédé lọ sí bàtì ṣé ń tá ti lọ sí London ṣé ń tá ti lọ sí Amẹ́ríkà tó jẹ́ kó tó làjú kó tó ní ju òun làbákàbà àṣẹ tó ti bá ní Gambia ayé wa dà ọ̀nàrẹ́bù nínú ọmọ tó bá sá lẹ́ni ó ti kọ́kọ́ lọ sọ́dọ̀ right ọ̀nàrẹ́bù iyọ̀ bá sá ibẹ̀ ló gbàdé bí ojú wa pé òun gbọ́dọ̀ ọ̀nà KoyoKoyo kóhun tí wọ́n ti bá súnmọ́ àmọ́ lára o ó kárí ládàpọ̀ òmìnira alábíọ́lá àbáká ọmọ òjò nínú ẹnjìnìá tẹ́tọ̀tọ̀ ládàpọ̀ rẹ̀ iná lọ́wọ́ mi ládàpọ̀ rẹ̀ o ọmọ Yéésù fún yàtọ̀ fọ́ alájọ bíi gáàmù èèyàn bá wá sí owó ẹsẹ̀ lọ́dọ̀ tèmi ó ṣe níná lọ́wọ́ mi àwà lábíọ́ ó ṣe níná lọ́wọ́ ìdálọ́mọ ńlẹ́ barista aládàpọ̀ ó kárí ìṣòfò akọniwájú adájọ́ yan alábíọ́lá àbáka ó kárí ọ̀nà òrìbó ó ṣe ní ìnúlá kéke ó tún rí láti aláṣẹ Màrọ́kì ìjọ wo mo ti rí kẹ́yìn aláṣẹ Màrọ́kò tẹ́ ìyẹn ní ṣíwún tẹ́ ẹ bá ń lọ sówó díẹ̀ gbá ìyá náà ó jẹ́ láti ìyá náà o mo tún rí àná láti fòtò tí wọlé ọlọ́pẹ́ akẹ́bàjẹ́ òun ṣeun tẹ́wọ́ bá pọ́n KoyoKoyo ò lè Paso ẹ ṣe àdúgbò Minecraft patron PFC worldwide ó ṣe òmùsíbà omi ọ̀la ní ọ̀làmìlẹ́kan I cite you àjọyọ̀ alábíọ́lá àbáka alájẹ print best orí ẹ níbẹ̀ ajẹ́wọ̀lá Paso ẹ̀ṣọ́ ẹ̀yin àfàmì ọkùnrin àbáka alábìgbẹ́ ẹ̀ṣọ́ àwọn látòrí nọ́mbà ẹni lílábìmí àbẹ pẹ̀lú sẹ́mi wà pẹ̀lú sẹ́mi last born ẹ̀ṣẹ̀ àdúgbò ibà ṣe thank you
KoyoKoyo ogún oríire torí onífèlè ìdágbére báyé èyí ò ní jẹ́ ṣe wọn Ajíbọ́lá kẹfà jẹ́ káàzó ó ṣe Janet ó Saint Janet ó ṣe wọn mo rí wọn náà Saint Janet màmá yá bí ó ṣe ṣeun mo rí ẹni bẹ́ẹ̀ èèyàn dùgbẹ́ o ìjọba jújú kú kálẹ̀ dùgbẹ́ o ọmọ bá wá sí yàbá ìjọba fújì mo rí wọn náà jẹun dùgbẹ́ o. Small doctor ọmọ bẹ̀ta ní wọn wẹ̀ ìyá aláàfin akéèké mo rí wọn náà wá ó ṣe ó láìta akọrin ọpọlọ ọmọ Pasuma àwọn fine boy tó ń kọ́ hip hop bó ṣeun ó kárí láìta òun lé o. Ayé wa la Pasuma. MC KoyoKoyo ẹ̀yin aṣáde fámìlì ẹ̀ ṣeun ẹ kú àdótì MC KoyoKoyo. ó ṣe láìta ó ti mú náà wọ́n ti láìtẹ̀ ó ti mú náà a máa ṣe nǹkan papọ̀ lábàgàbà sí gẹ́gẹ́ bó ṣe sọ yẹn ó ti mú náà ó kárí láìta mo ṣì wà lórí aṣáde fámìlì ẹ kú àdúrótì MC KoyoKoyo ọmọ yín ni ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀yin àbúrò ẹ̀ ẹ̀yin fámìlì ẹ̀yin aráalé ẹ̀yin ará àdúgbò bá àti ẹ ṣeun ẹ kú àdúrótì MC KoyoKoyo Taofik ló ń ṣe 50 pẹ̀lú àbọ̀ blọ́ǹṣì tápẹ́ ní Fuji ẹ̀rọ ó kárẹ̀ mo Taofik. MC KoyoKoyo kó sísọ kábéjì nípò gbọ́ báwo náà ṣe wí wọ́n sọ wọ́n. Ṣọlá ọlá nípẹ́kun o. Parí olódó ọ̀gá KoyoKoyo ọ̀rẹ́ tí wàá lọ̀gá ẹ̀kùnrin. Alábí abùkátà. Ó jẹ́ parí olódó ọ̀gá MC KoyoKoyo ọjọ́ tí máa mọ Ṣadé Taofik true Ṣọlá Ọlánípẹ̀ kò wọ́n ṣe wá true parí olódó òun ló mú wá sílé mi lọ́dún náà tó sọ pé àwọn ṣẹ́hun rè látọdún yẹn tó ti rí pé ọ̀rẹ́ ọ̀gá òun ni mo jẹ́ ló ti lóyà
kò ká tán Kúnlé Lágbàgà mi Àlàbí ó dúró tán fún wa ni táwọn kí mi Koyo. Happy 50th iṣẹ́ ọwọ́ ẹ̀rẹ́ parí olódó ó kú oríire iṣẹ́ ọwọ́ ẹ̀rẹ́ ó yẹ kó o máa jó kó o máa yọ̀ ní kó o máa dunnú báwọn ọmọ tó gbé ká Lágbàgà àti tọ́lọ́ ń bẹ́ẹ̀ tọ́ wọn ara wọn rèé. MC KoyoKoyo bàbá Akudi bàbá Ẹdúnjọbí ilẹ̀ MC KoyoKoyo òṣè bàbá mi súra rẹ̀ MC KoyoKoyo wà á dàgbà wà pẹ́ láyé KoyoKoyo ọmọ o èèpẹ̀ dàgbà ọmọ o èèpẹ̀ dàgbà Taofiki tó ló ń ṣe 50 o ọmọ o èèpẹ̀ dàgbà KoyoKoyo ló ń ṣe 50 lágbára lọ́wọ́ wa ṣe 60 lójú ẹ̀mí wa lágbára lọ́wọ́ wa ṣe 70 lójú ẹ̀mí wa. 80-90 kò pọ̀ jù Pasuma lọ́dọ́ lọ́wọ́. Bàbá rí 100 a máa dúpẹ́ o àlà bí ó ẹsẹ̀ kúnlẹ̀ gbogbo ọdún tọ́lọ́ máa fún ẹ lò sí ní púpọ̀ ní Àlàbí ojú wa abẹ́lọ́hún pé pẹ̀lú àlàáfíà ní kọ́lọ́hún fún ẹ àlàbí ó ẹsẹ̀ ọmọ Ṣọlá onípẹ̀kọ̀ ọlá onípẹ̀kọ̀ parí olódò náà rẹ̀ o ọ̀gá MC KoyoKoyo Àlàbí wọn lè là gàtàkọ́. Ọtún bá bọ̀rọ̀ kìíní ya ní ìwọ̀n gbò ó ṣe bọ̀rọ̀ kìíní ọ́. MC KoyoKoyo abáàdúgbò fọlọ́wọ́n Àlàbí ojú wa ṣé KoyoKoyo ọjọ́ iná rẹ̀ ojú wa o ló ti dọmọ tó ń sọ lọ́wọ́ ó ṣe wọn tún bá bọ̀rọ̀ kìíní ilé bọ̀rọ̀ kìíní ọkọ rẹ̀ ò tún wá. Bámidélé ni wọ́n pè ẹ̀yà Ajayi o. Bámidélé ni wọ́n pè ẹ̀yà Ajayi. Ọkọ̀ oríṣi ìgbàtú mọ́ṣẹ́. Bámidélé èèyàn ti kúnlẹ̀ ọ̀hún tó ọ̀ṣà ọ̀hún tó ṣe wù kúnlẹ̀ o. Ọ̀tún bàbá Bámidélé ní ìwọ̀n pè ẹ̀yà Ajayi o ṣe. Àwọ̀ Dr. Délé Joshua. Èèyàn Délé Joshua ò lè ṣe Ajayi o Bámidélé ẹ bá ń ka Ajayi o. Bámidélé ẹ bá ń ka Ajayi o. Àwọn Dr. Délé Joshua. Ọkọ̀ alájàrin sí kàtó mi Ajayi ni ó wọ̀ ṣó. Gbogbo ẹ̀yin Islamic singers ẹ̀ṣẹ̀ àdókò àríyàn làbà ọkùnrin ẹ̀ṣẹ̀un látòrí mẹ́rin àmọ́ akíkí ní ẹ̀ ambassador àmà ńlá ní ẹ̀ o ọmọ Pasuma ọ̀gá ńlá. Ẹ bá ń ka Ajayi o Bámidélé ní ẹ̀ o ọkọ̀ rí sí kátó mọ̀ ọmọṣẹ́.
àbí kẹ́ẹ̀ṣọ́ láàbá kọ́ ọ̀ṣọ́ṣọ́. Ìjọyà Festus náà. Oyè wọn àmì kan ní ìwé pé èèyàn ti ṣọlá àwọn ti yá mi ò mọ̀ ṣe o. Ojú iná ni. Ìjọyà Festus o. Àbí kẹ́ ojú iná ni. Kí ló ṣẹlẹ̀ gan? Àjàyí ìṣá ni wọ́n pẹ̀ ò lẹ̀ ò bá mi délé. Àjàyí ọkùnrin sì ká tún wà jèrè. Ọkùnrin sì ká tún wà jèrè o. Ọkùnrin sì ká tún wà jèrè o. Ó jẹ́ Ìjọyà Festus. Ìjọyà náà ó jẹ́ Festus. Bẹ́ẹ̀ làbí kẹ́ná ogun lé òwe sẹ̀ ò bá sọ. Ọkùnrin sì ká tún wà jèrè o. Ọkùnrin sì ká tún wà jèrè o. Ọkùnrin sì ká tún wà jèrè o. Ó yẹ gbọ́nà kánáwó ní kówó tán fẹ́ni tí ó bá mọ̀. Àjẹ̀tàn òní kó máa tán. Yes. Ọlọ́run lájẹ̀ àjẹjẹ tán. Àwọn tó náwó fún àwẹ̀ ẹsẹ̀ onínáwó tán. Ẹ máa gbọ́ o, wọ́n máa ń fowó bá pàṣẹ ṣeré. Àwọn àbò bàbá tó ṣeré. Àwọn àbò bàbá tó ṣeré. Àwọn àbò bàbá tó ṣeré. Torí pé ó ti ń gbọ́ pàṣẹ ti pẹ́. Àwọn àbò bàbá tó ṣeré. Wọ́n máa ń fowó bá láàbù ṣeré o. Àwọn àbò bàbá tó ṣeré. Torí pé ó ti ń gbọ́ pàṣẹ ti pẹ́. Àwọn àbò bàbá tó ṣeré. Wọ́n fowó bá pàṣẹ ṣeré. Àwọn àbò bàbá tó ṣeré. Ọ̀jẹ̀ wà. Àwọn àbò bàbá tó ṣeré. Àbíkẹ́ Àwọn àbò bàbá tó ṣeré. ọpẹ́ ìfọ́nì ìwọ̀n pé mọ́ṣẹ́. Ó fọ́ lábá pàṣẹ ṣeré o. Oṣù Ram. Ọpẹ́ ìfọ́ àyìndí mọ́ṣẹ́ o. Ọkọ̀ Mọ̀lọ́lá. SP ọkọ̀ TSP ìnàrẹ́ mọ́ṣẹ́ o. Ó yá police officer yọpẹ́ fá. Èèyàn bá wọn sí àkẹ́wà jẹ́jú wá. Ọpẹ́ ìfọ́nrajì òwò. Ìjọyà Festus. Ọpẹ́ Ifá kan náà, Ọpẹ́ Ifá police òun bẹ níbí. Tí bá ti kọ Ọpẹ́ Ifá police. Màá tún kọ Ọpẹ́ Ifá tó yíwọ́ padà òṣèlú bá wá sí á. Owó ọkọ̀ mọ́rí ìyàmọ̀. Ọpẹ́ Ifá ọkọ̀ Mọ̀lọ́lá. Ọlọ́pàá lòun ṣe rárá. Ọpẹ́ Ifá ọkọ̀ Miriam. Àlàyé gbogbo ìgbà tó bá ti rí wa ló ṣe nọ́mà. Owó ọkọ̀ mẹ́rin ìyá ọ̀ mọ̀ tó ná Festus. Ó máa ń fọ lábá bá sòṣèré. Ìjọyà. Ó fọ lábá bá sòṣèré. Àwọn ní Fáṣọlá. Ọpẹ́ Fani ìwọ̀n pẹ̀. Àwa ní Fáṣọlá. Ọmọ àwọn tó náwó ṣeun. Gbogbo gbà tó lóore mi bá fẹ́ pé mi sórí aago fóònù ẹ̀ kò ní kó nọ́mbà mi kò ní sọ ọ̀tá fẹ́lẹ́ kò lápá lọ. Kò sílé máa wulẹ̀ mọ́ra bá o. Olúwa dá mi láre máa wulẹ̀ mọ́ra bá o. Arúgbó àké máa gógó. Èyí ọba àti àkẹ́bàjọ ṣe arúgúdú. Àwọn káwá. Fàtàyà káwá. Àwọn kò ṣèlú oil and gas. Àwọn kò ṣèlú oil and gas. Mo ṣe arúgúdú. Àwọn Tunis. Arúgúdú ní ìwọ́pẹ̀. Èyàn Tunis ọ̀hún ṣe àwọn kò ṣèlú. Oil and gas. Àwọn Tunis ọ̀hún ṣe àwọn kò ṣèlú. Oil and gas. Àwọn kò ṣèlú oil and gas. Mo ṣe arúgúdú. Àwọn Tunis. Arúgúdú ní ìwọ́pẹ̀. Èyàn Tunis ọ̀hún ṣe àwọn kò ṣèlú. Oil and gas.
ìyá àlàbí ọkàn. Arúgúdù yálé lóyìn. Ó sọ pé arúgúdù ṣálẹ̀ lé. Àwọn òṣèlú oil and gas ogun kalẹ̀ Abíọ́dún Kọ́dírì bàbá alágbó ìlẹ́rẹ̀ Abíọ́dún Kọ́dírì lẹ́ bàbá alágbó ó kárẹ̀ Tunis èèyàn tarúgúdù ó ṣeun ọjọ́ Akeem ó dúró tán tá a fi lọ lónìí Ajíbọ́lá Pasuma àwọn Tunis àwọn kò ṣèlú oil and gas alájí èèyàn Alábí òwòsàn àwọn kò ṣèlú oil and gas alájí ogún kálẹ̀ ìyapàṣẹ ogóre fẹ́mi bàbá Sarah ilé bàbá Sarah àlọ́dọ̀ ọ̀yọ́ṣọ́ onílégùn kálẹ̀ gbogbo abúlé onígò ìṣe onílé àwọn tọ́nà rẹ́bù nínú àwọn tí nínú àgẹ́gẹ́ arúgbóòdù mi ọjà àgẹ́ wọn gọ́gọ́ ọjọ́ arúgbóòdù àgẹ́ ọ̀pọ̀ drop super ọjọ́ ìrọ̀ àgẹ́ mọ́ sango arúgbóòdù àgẹ́ ẹ̀rẹ́ sàn. Àwọn Tunis ókè àwọn oil and gas ó kàrẹ́ kò ṣèlú èyí Alábí ikún lé òwe sẹ̀gbà ẹ̀kọ́. Arúgúdù Akeem bàbá kékeré small but mighty Arúgúdù Akeem ó yà sọ bẹ́ẹ̀ Arúgúdù pé kò ṣèlú òkèrè o ṣọ́ akéré. Oya Tunis sọ pé Arúgúdù òkèrè o alájí kò ṣèlú alájí oil and gas Arúgúdù òkèrè o ṣọ́ akéré. Ó yá ní tèmi o yóò jẹ báwọn sí ní ọ̀nà Tunis gbọ́ mo jẹ báwọn péjọ Arúgúdù ọwọ́ mi máa rè fúnfún náà small but mighty èèyàn kúkúrú tó gbani kúkúrú rán níṣẹ́ o ọ̀pọ̀lọpọ̀ super ọ̀gá kan ọmọọṣẹ́ bíi mílíọ̀nù wà sí ọbaraka èèyàn ti Tunis ó mọ̀ṣẹ́. èyàn fẹ́lẹ̀ Akíbù yìí ọmọ ìṣẹ̀lẹ̀ number 1 Lagos State ọ̀pọ̀lọpọ̀ super Arúgúdù mi àwọn títún náà ẹ̀sọ́ṣọ́ oil and gas àwọn àbá ẹ̀ka ọ̀ṣọ́ èyàn kò ṣèlú yìí ọmọ ìyọ́. Máa dúró rọ́gbọ́ kò ṣèlú máa rọ́ṣà o. Ó yá kò ṣèlú ọmọ gbọ́dọ̀ bínú. Ó kárẹ̀ tí jẹ́ òǹlẹ̀ kò ṣèlú àọ́. Ó kárẹ̀ tájú ní ìdíjẹ́ kò ṣèlú ọ́. Ẹni bá try láti lù nǹkan aṣọ olúwa Alábí ẹsẹ̀ nǹkan aṣọ olúwa Alábí nǹkan aṣọ olúwa ilẹ̀ kò ṣèlú ọ́. Ó kárẹ̀ tí jẹ́ ọ́. Ìyá Arúgúdù ọ̀pọ̀lọpọ̀ súnmọ́ ìyá Alábí ẹsẹ̀ ọ́ èmi náà kí ẹ ọ́ èmi nìkan nìyẹn. Àwọn kan ayé wá jíjà
òṣèré wọn kọ̀ọ̀kan. Òjò bá bí kẹwàá. Bàbá Ibúrò bàbá oníyèsùfù. Bàbá 50. Aláṣẹ Ibúrò sísáì. Aláṣẹ Ṣílá Sọtẹ́. Ọ̀kadà Lábúlé Àdúnyà. Ìyá làbí kúnlẹ̀ bàṣọ. Òṣì ọ̀nàrẹ́bù nínú òṣì ọ̀nàrẹ́bù nínú MS oil and gas àwọn jákèjẹ ẹni kí láti kú kálẹ̀ ìyá aláṣẹ Maroc tẹ̀ ìyẹn ní ìṣeun lọ́nà owó díẹ̀ gbàgbà so ìyá náà ni wọ́n gbọ́ ìyọ̀jẹ̀ láti á. Sídìsí yẹsùn fún yín ọmọ ìṣẹ́ ńlá òun náà tó ná ẹ jọ̀wọ́ KoyoKoyo tí ń jó bẹ́ẹ̀ bá ti náwó fún jíwá ẹ náwó fún KoyoKoyo o òun ló pe pàṣẹ tẹ́ fi débí bẹ́ẹ̀ bá ti ń yẹ jíbọ́ lásì ẹ dákun ẹ bá ń yẹ KoyoKoyo sí o làbáńkà o oil and gas àwọn ti bí ọdún ògárè MS àwọn ìjọba jẹ́ kí jẹ́ èèyàn sì ti sí yẹ́sù yóò ṣe òun èèyàn kúnlẹ̀ akẹ́bà ní àlàáfíà pé aláwọ̀ tèmi bàṣọ náà aláwọ̀ tèmi bàṣọ. Wọ́n ti ẹlẹ́lómìíràn ọ̀lẹ́yìn alámi. Olóòdà ọlọ́rọ̀ ní ṣe òwe. Èèyàn tó pẹ́ inú àwọn báńtúrì lójoojúmọ́. Bí wọ́n ṣe lásòkè àmì. Kọ́bíárìsì ìrè. Ó dàbí atọ́kùn tó àbí ìjìbọn o. Citizen. Ìgbà tẹ́gùn ẹ̀jọ́ dára òye sọ̀rọ̀. Ìgbà tẹ́gùn ẹ̀jọ́ dára. Èèyàn tó ilá ń ká àṣoṣo. Èèyàn tó ilá ń ká àṣo. Citizen Yéṣu ọmọ ọmọṣẹ́ wọn. Àwọn tí wọ́n pọ̀. Èèyàn jọba jẹ́ kí n jẹ́. Èèyàn ó sẹ́ bàbá wa. Èèyàn jọba tó kàn fún jìnnà ọ̀gọ́ta tó fi jọ pé ijó ìjọba bóyá Citizen jẹ́ kí n jẹ́ ọ̀rọ̀ ìjọba ohun tí jẹba bá ṣe jẹ́ kí n jẹ́ apapapa sí àwọn. Àwọn Citizen jẹ́ kí n jẹ́ ìjọba jẹ́ kí n jẹ́ àwọn oil and gas àwọn Citizen Yéṣu àwọn tẹ́mẹ́sì. Òṣèmẹ́sì Yéṣu jẹ́ kí n jẹ́ jáde triple T. Wọ́n tó bá dẹ̀ tún fẹ́ sá wá ní kò wọ́n ṣe wọ́n jẹ́ kò wọ́n ṣe o. Ẹ̀yin tẹ́ ń pọ̀ Paso ẹ̀yẹ ṣàmà wọn. Ìjọba jẹ́ kí n jẹ́ ìwọ tó ń pọ̀ Paso. Èèyàn Citizen Yéṣu ìwọ tó ń pọ̀ Paso. Àríre mákọ̀ ó ń pọ̀ Paso. Citizen rẹ̀ ó. Àwọn ìjọba jẹ́ kí n jẹ́ bẹ́ẹ̀sì tí àwọn tẹ́mẹ́sì.
títí sí Yusufu ìjọba ọjọ́ kí n jẹ́ àwòtọ́ ìlà gas ẹ ṣeun ibà sí ọwọ́ ẹsẹ̀ o ńlẹ̀ sí náà ó kàn o. àrílé máa kọ ọ̀gá o. àwọn bàbá lágúdà o. èèyàn bàbá lágúdà o. èèyàn bàbá lágúdà o. àwọn àlàbí ọ̀hẹ́sẹ̀ ò kàn o. ẹ bá ń tọ́jú ìyá náà oyè alájẹ márùn-ún tẹ̀. ó sì kí síbẹ̀ wọ́n ti rí fàmúkúnlẹ̀ lábàgà mi àlọ́bìnrin wọ́n fàmútì ìyá náà alájàkẹ́mi ìsúwẹ́sà ẹ káàbọ̀ láti ìmúkan kí dáadáa rẹ dé kí lè bá a mú bọ̀ mo mọ̀ pé wà á ti fọ́kàrí tiẹ̀ ibi tó lóyà dé mo mọ̀ pé wà á ti fọ́kà tiẹ̀ àríre má kọ ṣé ò ní fáǹtì wa ni ọ̀gá ló máa mú wálé ó tẹ̀ ti gbé wá ní ọ̀gá ti gbà ẹ́ lẹ̀ akórèdè kẹ́mi special ọmọlàbẹ ní tíá bàbá lágùdà ogare youngest 5 or 6 ọgbọ́n lọ́mọ ó yá ó kàn bàbá Yusufu bàbá tí kúrò èmi lànà bí àmàmà àtòjọ́ ti bá lọ ló ọmọ sí àpò gan. Lágùdà èmi lànà bí àmà youngest alábí àmà gbogbo súnlẹ̀ kò sọmọ náà di ojú ọṣẹ. èèyàn gúnlẹ̀ akẹ́bàjẹ́ bá so ilé oṣù náà lọ́dọ̀ tèmi èèyàn làbí owó ẹsẹ̀ àlọ́bí ọkùn ọkọ lọ́wọ́ ṣìnà ó gbọ́ ìràwọ̀ kó yọ lábúlé àdó mo dúró parí mo bẹ̀rẹ̀ parí ìràwọ̀ dé ṣìnà tòótọ́ yìí lọ́lọ́lọ́ mi àṣẹ. ìràwọ̀ kan yọ lábúlé àdó mo dúró wárí mo bẹ̀rẹ̀ wárí ìràwọ̀ dé ṣìnà tòótọ́ yìí kò níwọ̀ kókó ẹ̀dá mi gbà mí àṣẹ. bóyá youngest sọ pé àwọn kan máa lò àwọn kan ò ní ní ọ. kẹ́kẹ́ àwọn kan máa kọ́lé o. ṣíàn àbúrò tọ̀tún bá dán rẹ̀ ẹ́. youngest ó níná kan tán kó o torí kan láyé. gbogbo sùúrùlé wọn kì í gbé gẹ̀ẹ́sì bá so kó sí pẹ̀pẹ̀ kó léwé gèlè kó léwé gèlè wọn kì í gbé gẹ̀ẹ́sì gúnlẹ̀ lábàgà mi àlàáfíà orin lọ́wọ́ ọmọ kò sí gbẹgbẹ bá so wọn ní kò léwé gèlè ara mi wọn ní kò lè dé fìlà ògúnlẹ̀ lábàgà àlàáfíà kẹtẹnu wọn kì í gbé gẹ̀ẹ́sì ó bá so. Abẹnikẹ́mi special ilẹ̀ tẹ́sà alájà ọtúnbá máa ń wọlé ẹ̀gbọ́n tọkàn lọ́mọ ṣìnà ó ṣe ọtúnbá abúlé adó ọtúnbá alábúlé adó ẹ bá tọ́jú youngest èèyàn sórí àbáṣirò lọ́ṣẹ́ abọ́kí ẹ̀jẹ̀ ọ̀pẹ̀lúwa níbẹ̀ ṣe o ọ̀pẹ̀lúwa èèyàn wa ni bá ń tọ́jú àṣọ ẹyẹ gangan ẹyẹ papọ̀n ọmọ bá aṣọ láàbàkà olóyà wọn ò ṣe pẹ́ ó yá ìyá náà
àròyé ò kágbọ̀. Àròyé ṣe náà nìyí, àlùjọ ti múlẹ̀múlẹ̀, ó ti sẹ́rẹ̀ kẹjọ pàtó láyé àròyé, àbàlùjọ. Abíọ́dún Kọ́dírì ó yẹ sọ pé àròyé ò ká. Àròyé ṣe náà nìyí, àlùjọ ti múlẹ̀múlẹ̀, ó ti sẹ́rẹ̀ kẹjọ pàtó láyé àròyé, àbàlùjọ. Ó jẹun ìyá náà ó gbélé. Ó gbélé lódìdí ni ìyá náà Pasuma wọn dà lálùjọ ajá ti mọ̀ pé ó ní róbótẹ̀ àtúnṣe bí Pasuma làwọn máa rí Paso ní ṣé bí ẹni kọ̀ọ̀kan àtúnṣe bí lábàákan ìyá náà sọ fún sẹ́ẹ̀. Paso ní ṣé bí ẹni kọ̀ọ̀kan. Ìgbà tí mo dé wọ́n jí pé tì ẹjọ́ kí bákan náà ni ìkan kíjù kan lọ Paso ọkùnrin eléyìí ní nọ́mbà 1 eléyìí ń bọ̀ lẹ́yìn ni o eléyìí ní kíkí nọ́mbà 1 ìyáná láti fò o èyí ń bọ̀ lẹ́yìn ní Paso eléyìí ó fẹ́lẹ́ eléyìí ó ti kì tó eléyìí kan. Eléyìí gangan náà ń sá èèyàn ti máa ń gbọ́ ọ̀ láwọn MC KoyoKoyo ogún oríire tó ní ojúmọ́ lábàṣọ wá ọ̀tá ò bá yọ mí ọlọ́run ọba ni òfin wọn ṣe gúnlẹ̀ lábàkà mi ìyá náà ṣeun ògo ká ẹ̀ ọ̀nàrúbù nínú ọ̀la gẹ́gẹ́ aláṣẹ bí káàpù náà ni o ọ̀làdàpọ̀ yé sọ́fọ̀ ọ̀gá àtònílé ẹgbẹ́ ìpàdé wọn first week of November aláyé ti ṣe náà wà ẹ mọ̀ pé tí nínú lówó ọ̀làdàpọ̀ yé sọ́fọ̀ bá ti sọ ni mo ṣe àwọn ní remote control Paso ọwọ́ wọn ló wà wọ́n kàn máa ń tán ní ọ̀la àbágàbà àti bọ́ bá ṣe fẹ́. Ó ti sọ bẹ́ẹ̀ first week of November ó lọ bẹ́ẹ̀ tí bá wà lẹ́níwẹ̀ alamẹ́ríkà bá àti bó ṣe UK máa ń wálé. Lọ́la àti ẹ̀fọ́ wọn ò ṣe oníná nínú. Ìyá náà ọlọ́run má padà lẹ́yìn. Ọlọ́run má padà lẹ́yìn ẹ̀ ọ́ láéláé. Sátì máa padà lẹ́yìn ẹ̀ ọ́. Alájẹ Maroko tẹ ìyá náà àwọn tó ń kú dí èèyàn máa ń sọ ogun lé oṣù ẹ̀ máa sọ. Láíláí ọlọ́run àbúrò tààlà ò káàdóso ọlọ́run padà lẹ́yìn ẹ̀ ọ́. Àbúrò káàdóso àlàó òṣèwò ọdún ṣe fún un. Ọ̀rẹ́ bá a sí lára àbákà àlàó. Ṣé fíìmù mi ò káàdóso gbogbo Ògùn state iṣẹ́ ìgbà nìkan Paso. Orí owó. Ọwọ́ ajé. Bọ́jú lè wúrọ̀ yìí o. Ìyá náà. Àwọn tó mọ́ gbọ́dọ̀ àwọn Mr. Jai. Ìyá náà sọ pé ọmọdé jí ó ti ta pọ́ńtà ọ̀rọ̀. Ọmọdé jí ó ti ta pọ́ńtà ọ̀rọ̀. Ẹ̀rọ oníṣòwò tí owó wọ ọjà ní kò tó wá. Oníṣòwò tí owó wọ ọjà ní kò tó wá. Ìyá dàgbà àdógbò tó ti di ìfín kàkọ́ pẹ́. Ó dàgbà dàrúgbò tó ti fi kàkọ́ pẹ́. Ẹ má máa dá lẹ́kọ̀ọ́ ara owó ló ń ta. Ara jẹ́ ló ń ta. Ìyá náà bàbá ẹdúnjọ bí. Ara owó ló ń ta. Ọ̀dọ́ ọ̀dẹ́. Ọ̀dọ́ ọ̀dẹ́ o. Àgbàlagbà
àgbà olórí àgbàlagbà ẹgbẹ́ àdé òun ọ̀gbẹ́. Bàbá méjì olóhùn làlà ọ̀kadòsò tí wọ́n àlà ọ̀kadòsò tí wọ́n sọ. Ìyanu láti bù yóò ṣe wá wá. Ẹ dọ́gbọ̀n kí láti ìyanu. Ìyanu rẹ̀ ó. Ta ló sọ pé kò pọ̀ o? Ọlọ́run sẹ́ aláwọ̀ aláyì. Ọlọ́run sẹ́ o. Mi ò ní dèrò ẹ̀yìn. Wọ́n ní sọ pé òun da orí mọ́. Ẹni bá ń fẹ́ rú ẹ̀ kò ṣàfihàn. Ọ̀làdàdì rọ́kíbá ọgọ́ta mínà gbọ́ àwọn tó ń bá ẹ̀jẹ̀ tó ń bá ẹ̀jẹ̀ sọ pé yóò padà bàjẹ́ fún ọ ni. Aláṣẹ Maroko tẹ ìyanu láti mú gbogbo ṣíwú nọ́mbà wà kò sọmọ náà ìyẹn ló owó òdi ẹgbà o ọ̀nà owó òdi ẹgbà o kúnlẹ̀ àbáyíká láàbí kúnlẹ̀ ìdí àwọn tó ń bá ẹ̀jẹ̀ tó ń bá ẹ̀jẹ̀. Yóò padà bàjẹ́ fún ọ. Àlódé oríṣiríṣẹ́ wa ẹjọ́ wa ṣe wá lóde. Ọjọ́ wa dádì. Láti kọ́lọ́hún mi ṣe é pa ẹ̀ sórí ìyá. Ló fẹ́ sí lábàtìyà. Ọlọ́dàdì rọ́kíbá bàbá ti méjì kọ́lọ́hún ṣe é pa ẹ̀ sórí ìyá. Ọ̀gá pẹpẹrítò. From disgrace to grace, oh. From shame to fame, from pain to gain, oh, Pepperito. Change my story to glory, rally, oh. From disgrace to grace, oh. Oh, she rally. Change my story to glory, rally. Hey, oya no wo mi o, rally, wo mi, oya wo mi. Má sọ pé orí mi wo mi o, oyin tán mi o, rally. Kẹ̀kẹ́. Oya kẹ̀kẹ́ rally wo mi. Èèyàn dáńkú ẹkú palẹ̀ wọn 2nd of August. Èèyàn dáńkú oya kẹ̀kẹ́ rally wo mi. Kẹ̀kẹ́ rally wo mi. Má sọ pé orí mi wo mi o. Kẹ̀kẹ́ oya o bá bá so. Obìnrin bí ọkùnrin. Bọ̀dé pàṣẹ wò mí o, má sọ pé orí mi wò mí o. Ẹ má gun kẹ̀kẹ́ rally. Ó sọ pé ẹ má gun kẹ̀kẹ́ rally. Ẹ ó kẹ̀kẹ́ lélẹ̀. Kẹ̀kẹ́ lélẹ̀, èèyàn tàbí mi yẹn ni. Ó kẹ̀kẹ́ kẹ̀kẹ́ lélẹ̀. Àwọn tí bù mí student ńlẹ̀ kẹ̀kẹ́ ọ̀ṣẹ́ kan. Ńlẹ̀ kẹ̀kẹ́ mú kí ẹ àwùjọ ni ọlá kẹ̀kẹ́ rally àá. Kẹ̀kẹ́ rally mi àyàndájọ́. Orin ẹ̀ gángan rè. Ẹ má gun kẹ̀kẹ́ yẹn. Ẹ má gun kẹ̀kẹ́ yẹn tí a rìn o. Orin tó níjó. Orin tó jẹ́ pé tí bá ti kọ́ níjó tó máa ń jó sí ìjí wáyá. Ẹ má gun kẹ̀kẹ́ yẹn o. Àyà ju ọ ni ẹ má gun kẹ̀kẹ́ yẹn o. Àyà ṣe dán. Àwọn tìjọba náà dáńkú. Táfíìkì ṣọkọ̀ yẹn o. Bàbá 50 táfíìkì ìdáńkú. Ọkọ alájà, ọmọ alájà, ọgbọ alájì. Dáńkú ọ̀gá rẹ̀ táfíìkì ìmọ̀ṣọ́. Kẹ̀kẹ́ rally ìmọ̀ṣọ́. Ìjọba nínú ọjọ́ mú bọ̀. Nínú lówó ọ̀gá mi jọ̀wọ́.
kẹ̀kẹ́ alẹ́ rẹ̀ ó ẹ bá kí kẹ̀kẹ́ tí a ní o. bí ẹ̀sùn kẹ́mẹ́ bá sùn wọn kẹ̀kẹ́. ó tóbi sẹ́ẹ̀. èèyàn tó ní ọlá ní ẹ̀ o. ẹ̀yin ìyá nínú lówó bẹ́ẹ̀ ní mí ẹ jọ. òṣèré iná lówó iná lówó ni wọ́n pè é kún ṣeun. iná lówó ni ẹ̀ ọ́. Honorable nínú o ó kọ́kọ́ ṣe tako sí bẹ́ẹ̀ kò lè àti tapo àti tapo tí èmi mú ní gbogbo ẹ̀ràn ọkùnrin àti tapo tí èmi mú ní gbogbo ẹ̀ ọ̀sẹ̀ o èmi àtàwọn ọmọ ẹgbẹ́ mi ní pàṣẹ àmọ́ tẹ́ ẹ bá fẹ́ ká sọ pé káwọn ọmọ ẹgbẹ́ má ṣe ranjú mọ́ tapo òkúnlẹ̀ àbáyíká aláàbí kẹ́ bá ń sọ fún abájọ ẹ ti gbá tí. tí bá lè gbọ́ pé ẹ̀mí pẹ́rẹ́ àṣẹ ti pa tí àṣírí iná ó dánwó kò ní tú iná lówó túbọ̀ máa bó sí ní báṣọ. Agége wà àwọn máa ma ní ìyẹn kúnlẹ̀ láàbáká láàbí kúnlẹ̀kún. ètò Damorish lẹ́wọ̀n náà ó wọ́n kò Damorish ọṣẹ kan mọ̀ lẹ́wọ̀n. Damorish ọṣẹ kan màmá wa Damorish Agége kan náà ni Agégere abájọ tó sọ pé àwọn làwọn bí nínú kúbúra tù mọ́ṣọ́ ilẹ̀ kúbúra tù olórúkọ ọmọ mi àjà kúbúra rẹ̀ tí wọ́n ti mọ̀ máa wá sí tó ti bẹ̀ ní Canada láàbí kúnlẹ̀kúnlẹ̀. Ojo Damorish àwọn àdìjà kúbúrà ẹ̀gbọ́n ọ̀nà òkú níná lówó èèyàn gúnlẹ̀ lábẹ́gàmì àlàáfíà ẹ̀ lọ barista asisi ọ̀làdàpọ̀ rẹ̀. àwọn bá mi jágùá ó yà àwọn tó nílé àwọn ọmọ èjì gbàdéró Agége wà ẹ dájú small doctor Tọ́pẹ́ o Tọ́pẹ́ small doctor mo ṣe ẹ bá ń tọ́jú right honourable Ọbaṣá wọ́n náà wọ́n Ọbaṣá àti níná lówó nómi dùnmá. ó sì ṣọ́ a máa jẹ alága Agége yẹn iṣẹ́ lọ́wọ́ bá ti bá a sáìn onílé àwọn ọmọ Ọbaṣá ó sì ń lọ bẹ́ẹ̀ ni òkúnlẹ̀ àbáká ọlọ́ọ̀bí ọkùnrin iná lówó asálà àtúní kọ́fíṣẹ́ asálà àtúní kọ́fíṣẹ́ o ẹ̀pọ̀n tàbí kẹ́. Asala àtúní kọ́fíṣẹ́ asala àtúní kọ́fíṣẹ́ nínú tálọ́hùn bá fún ẹ̀ asala àtúní kọ́fíṣẹ́ àdínì
tólúwa bá bùkún àtàlà tó ní gómi. Agbára tó ní kóbi ṣe. Agbára tó ní kóbi ṣe. Inú lọ́rọ̀ ẹ̀fọ́ ẹ̀. Agbára tó ní kóbi ṣe. Ó ti ṣe. Inú tí sábì ẹ̀fọ́ ẹ̀. Agbára tó ní kóbi ṣe. Ó ti ṣe níná lówó. Ó ti sọ pé first week of November. Ó ti ṣe. Àní remote control Paso ọwọ́ àwọn tó wà rè ìwọ máa wọrí ìwọ máa wọrí ìwọ máa wọrí remote control Paso ọwọ́ àwọn tó máa bíà tí wọ́n bá béèrè gan mo lè má fún ẹ onílé bọ̀ tí nínú bá béèrè tí máa sùn máa jí máa fún. Ó dà torí pé nínú ẹ̀gbọ́n onílé ló jẹ́ tí má ti fún honourable nínú mo ti fún nílé ogún lẹ́lẹ́bàgà mi àlàáfíà ẹ̀rín ẹ̀tọ́jú aṣíwájú ẹ̀tọ́jú ọtún ọ̀tá ní orúdín nìyà àwọn ti kúnlé náà kí àmì kúnṣe ó kárí náà kí kúnlé o ẹ̀tọ́jú your minds. ó kárí your minds. ṣé ẹ̀gbọ́n tálà ewì ó ní ó ń lé wọn relationship tó kù fẹ́mi àtàwọn ni pé kọ́mọ mi ò fọ́mọ àwọn àbí kọ́mọ tí wọ́n fọ́mọ tèmi ló bá tán wọ́n ní ó ń lé wọn relationship tó kù láàrin wa nìyẹn. ẹ kúkú lọ bá wà sí gbà yẹn kẹ́ yanjú ẹ. ẹ máa rí àfi dáná kò sí wàrà ẹ tọ́jú ìjẹjà fún káfù pa ó lóyà sí bígàpù tìbẹ̀ ní Gambia bígàpù tá a máa ṣí lẹ́gbẹ́dá alábíọ́lá àbáka kò sí gbẹ̀gbẹ̀ kò lè gbé bílà ẹ gbọ́. Ẹ gbọ́ sálọ ní mọ́tò yìí listen attentively ẹ kẹ́tílẹ̀ sálọ ní mọ́tò yìí EP ẹ̀pẹ́ 312 ẹ̀pẹ́ nọ́mbà ní Jíbọ́lá Toyota Camry EP 312. Ẹni bá ní kó lọ gbé kúrò lọ́nà kúnlé lábàgàmì àlàáfíà orin lọ́mọ wọ́n ti ń yọ táyà wọ́n ti ń lọ sí àárín ìmúlẹ̀ ojú nínú ló áwùtà panala ẹ̀ṣọ́ o mo ò ṣe nínú lẹ́dà mọ́rì ṣoṣo. ṣé wọn àdìjà kó o búra olúwayé ó lè mọ́ra bá o wá sí o olúwayé ó yá sọ pé dámọ́rì ṣálẹ̀ eléyìí àwọn ti kú burátù dámọ́rì èèyàn ti kú burá olórúkọ mú mi ní Àlàbí Paso ẹ tọ́jú ìyálóde lágége ẹ̀ta Àlàbí òwe sẹ́wọ̀n. Olè Ìyábọ̀ wáwá ó kárẹ̀ wáwá ilẹ̀ ó wáwá ilẹ̀ ó wáwá o àwọn òbí mi student Ìyábọ̀ wáwá o Ìyábọ̀ kéré náà Ìyábọ̀ wáwá ìyálóde àgẹ́gẹ́ ẹ̀ẹ́dọ́tùbù mi student. Ẹ bá ń tọ́jú dámọ́ríṣ àwọn tàdéjà kò búra princess máa ń wọlé o ọmọ ọba ti kárẹ́ lẹ princess oṣù.
Ogun kálí apàṣẹ ọ̀gá wa bàbá sẹ́ra o apàṣẹ. Fẹ́mìrì kú kálẹ̀ ọmọṣẹ́ èèyàn kúnlẹ̀ láàbàkà ò lẹ́ òṣè fẹ́mi ògo kálẹ̀ bí ọdún kọ́dírì òṣè ọlọ́lá Gani ọ̀nà láì mọ̀ṣẹ́ òṣè ọ̀nà láàmì Gani o èèyàn Franco báyọ̀ká ló bí ìtòdè o. Franco, you don't take my soul. Brashama, gbogbo lọ́sọ̀rí lóbi tòde oúnjẹ Franco Nero. Mo ṣe Gani ọ̀nà là. Ẹ̀gbọ́n ta fúyẹ́, mo ṣe Gani ọ̀nà là. Ẹ̀gbọ́n ta fúyẹ́ lógo. Àwọn tó lórí lọ́sọ̀rí, ogún yá, ọdọ́nìkún yá, àwọn fíklọ́rà. Odori iguya oje Franco Nero ló ń lọ́ta oṣù ọkọ̀mọládé Franco ó pọ̀ àwọn oṣù Franco àwọn ló ṣe náà oṣù Gani ọ̀nà làwọn yìí o ọ̀nà làwọn Gani o Franco ó ti wà tí pẹ́ o. ọ̀jẹ̀ wà dábì kó má sùn lọ. Fẹ́mìrì US Army bàbá ẹlẹ̀ onílé púpọ̀ Jíbọ́lá Bàṣọ́wá Fẹ́mìrì US Army USA Army United States of America Army lọmọ l'Amẹ́ríkà ọ̀ṣẹ́ òfẹ́mi tó ná. Gani ọ̀nà ọ̀la o wọ́n kí ẹ oṣù wọn. Ó yá Franco Nero ó yá àwọn tó ká wá ìdè ẹ̀jẹ̀ gbòòsà. Àwọn Musiliu ṣẹ́gbòsà. My president ṣẹ́gbòsà. Ọ̀gá wa Akínṣọ́yà. My president Akínṣọ́yà. Fàyìndé Musiliu Àyìndé o. Ẹ tọ́jú olórí yìí. Èyí olórí ni gbogbo ẹ̀wọ̀ ìjọ. Gani ọ̀nà là ó ṣe ó. Dábàá bá mú bọ̀ wá bá a sọ. Èyí mi fẹ́ lè mo ṣe. Mo ṣe Queen Fẹ́mìrì. Bàbá ẹlẹ̀. Èèyàn bíkì l'Amẹ́ríkà ọjọ́ Franco. Ọjọ́ wa máa wọlé mọ́ra máa ń ṣe. Ẹ bá ń kọ́ jẹ́ àwọn ṣe. Franco Nero mi ọkọ ọmọládé. Jẹ́ òrèlé Fẹ́mìrì. Pẹ̀lú Queen Fẹ́mìrì yìí mọ̀ ṣe. Óyá Fẹ́mìrì, óyá jẹ́ sọ fún ẹ pé kò sí yẹn o. Kò sí yẹn o, kò sọ̀rọ̀ o, kò sí pé o, àdúrà ló máa wà. Aṣẹ́wó nìyẹn. Fẹ́mìrì US Army tọ́jú Queen Fẹ́mìrì ojú Fẹ́mi tó náwó kò sẹ́pẹ̀ o ogún kálẹ̀ o ilẹ̀ kò sílẹ̀ olúwadáre o Àyìndé ọkọ̀ àjẹ́ mẹ́ta o kò sílẹ̀ olúwadáre o ọ̀gá wa Jíbọ́lá àwọn tó lùgbàlà gbogbo abúlé ẹ̀gbá o olùgbà ẹ̀ ọ̀gá ètùdé bàbá àríyànà èèyàn tó Jíbọ́lá òde Queen Fẹ́mìrì fẹ́mú bílẹ̀ sàn bí yóò san wọ́n mọ́. ṣáájú ẹtú mi wò bàbúlò ṣọ́ọ̀tì orí ẹ̀rà. Bàbá ilẹ̀ bílẹ̀ sàn bí yóò san wọ́n mọ́. Queen Fẹ́mìrì
bílẹ̀ sọ bí o sọ ẹ mọ̀ Fẹ́mìrì bílẹ̀ sọ bí o sọ ẹ mọ̀ o US Army tó ketílẹ̀ tí ó pè yẹwọ́ mọ́ pẹ̀lú gbogbo pàmpà wọn ní kó lè lẹ̀ o ẹni òfun ní ìlàjọ láyé bí kò lè pé ní ìlú lóṣì kẹsàn fún nígbà tí mo kàn bẹ̀rẹ̀ lọ́jọ́ sí wọ́n ní kí ló fẹ́ ànákùn wí iṣẹ́ dá mi máa gbábọ̀ dé wá mi kórí sún mi débi ọ̀la mú tọrọ o mo ti wà lára àwọn aṣáájú Fẹ́mìrì àwọn onírẹ̀yìn láéláé. wọ́n wà lára àwọn aṣáájú. Àbíbù mú bọ́ wá o Sábíkì jọ mú bọ́ wá o ẹ̀gbọ́n tó kára káìró oṣù ẹ̀yà náà bí ó yẹ yóò ṣe Queen Fẹ́mìrì ẹ̀gbọ́n ṣe Fẹ́mi US Army American soldier US Army ọ̀ lọ ṣe Fẹ́mi èèyàn tí ó fún ni ló kò lè fún ni wàhálà èèyàn tí ó fún mi ló Fẹ́mìrì èèyàn tí ó fún ní láṣọ kó ló pe ní lóṣù Quadri gbogbo Maryland ẹjọ́ wa ní àdúgbò lẹ́jọ́ ń gbé ẹ̀yìn ti Maryland l'Amẹ́ríkà èèyàn tí ó fún mi ní dùnnú kò lè fún mi ní ìbànújẹ́ Queen Fẹ́mìrì àwa gan ò ní gbà lọ́wọ́ wọn láéláé a ò ní gbà lọ́wọ́ yín Fẹ́mìrì àwa gan ò ní gbà lọ́wọ́ wọn láéláé. Ó yá wọ́n lẹ̀ lẹ́yìn jagunjagun àwọn dà níwájú US Army níwájú US Army níwájú US sójà ẹ̀yin jagunjagun wọ́n lẹ̀ lẹ́yìn jagunjagun níwájú àwọn tani àtàwọn tani ẹ̀dàkùn ẹ̀ máa lọ wọ àsọdọ̀ Fẹ́mi o. Àwọn dà. Aṣẹ́wó ni ẹ bọ̀ yìí. Ó yá Sábíkì ogun gbogbo ní ìgbàdà borí. Ṣé o kọ́ dìrì ìjọdún? Ogun tó ti ṣẹ́ ò ní ìgbàdà borí mọ́. Ó jẹ́ bí ọdún bá dìrì. Ó kárẹ̀ mí kì í fi mọ̀ ṣe àwọn big champion. Èèyàn big champion ni kí o mọ̀ ṣe. Gbogbo Houston Texas ò ṣe mílì. Orí ẹ̀ dá ń bá a bá o. Ọmọ ṣe ó dá ń bá a bá o. Èèyàn tó mi fẹ́lẹ̀ dá ń bá a bá o. Ó jẹ́ Sábíkì. Irọ́ Àbíbù ìgbà wo ló bẹ̀rẹ̀ yẹn? Ó ṣe Sábíkì gbogbo Houston. Ó ká ẹ̀dá ń bá wa ó bí ọdún kan. Tí n bá sọ pé mi ò fẹ́ ọmọ mi ní o tó bẹ́ẹ̀. Sábíkì mọ́mọ́ ohun tí mò ń sọ. Tí bá sọ fún Àbíbù ọ̀gá aláàkáyò pé o tó gbé wá yẹn kì í ṣe tèmi làbàgà àmọ́mọ́ tí mo wí ọmọ mi tí mo train ní Paso ó dẹ̀ ń ṣe náà máa kọ ìlú mi o. Ó ṣẹ̀dé láti Cairo lòwúrọ̀ yìí ní Jíwá Sábíkì èèyàn big champion. Ó ṣe kọ́ ọ̀dírí ìbí ọdún o bàbá aláàpò pẹ̀lú l'Amẹ́ríkà o lẹ́rẹ̀ẹ́ èèyàn ó ṣe pàkó.